ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ọmọ Yorùbá ẹ kú àsìkò yìí gbogbo ọmọ kóòtù òjíire ńlẹ́ lóko káàkiri gbogbo àgbáńlá ayé ọ̀dẹ̀ ọ̀dà bí ẹyẹ wá nǹkan kan fìdílé tàbí kẹfìdílé nǹkan ẹ̀já kọ́ra wa lẹ́kọ̀ọ́ èmi ọmọ yín náà ní mọ́yàn ọmọ ẹ̀dá rẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀yá mi létí tọ̀tún kẹfìtù sílẹ̀ ọ̀yá ẹ̀já kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹlòmíín bi látìgbà wọn ti bi nǹkan ọmọkùnrin rẹ̀ kò ju ìkan ọmọ kékeré lọ ẹlòmíín sì ń bẹ nǹkan ọmọkùnrin rẹ̀ Ọlọ́run fún ó gùn dáadáa ṣùgbọ́n ṣàdédé lójijì ló kó wọnú ó ní ọgbọ́n táwọn bàbá wa máa ń dá sí ọ yàtọ̀ sí weak erection ọ yàtọ̀ sí weak erection ọ yàtọ̀ sí tó Ọlọ́run sì ń bẹ tọ́jọ́ pé dídá tó dá ẹlòmíín ṣébélé ló fún látòdì ọ̀run ṣébélé òun náà sì rèé níbi tó bá fi kọ bèdé níbi tó bá fi bá ṣẹ́dé lára obìnrin gan mọ̀ pé nǹkan tẹ̀ wọ́n lára ọ̀yá wọ́n ti nǹkan ọmọkùnrin tí ó kéré jọjú orí rẹ̀ lọ ẹ̀yẹ ìsúnmọ́ bí ẹ̀já kọ́ra wa lẹ́kọ̀ọ́ ọ̀yá bá mi tọ́jú ìgbọ́n agbónu ìgbín tó gbó lẹ́nu kákáká ọ̀yá fi kalẹ̀ ẹ jẹ́ kó yọrí síta dáadáa tó bá ti yọrí síta dáadáa ẹ gbé sódó ẹ wo olódó ẹ máa gun ẹni wọ́n máa gun ẹni wọ́n máa gun ẹ tọ́jú pàǹdàrọ̀ tó gùn dáadáa tó sì wúra dáadáa ẹ gé olórí ẹ gé nídìí ẹ dà sódó ẹni wọ́n máa gun papọ̀ egbò gbọ̀yìngbọ̀yìn ẹ tọ́jú rẹ̀ ẹ lè kọ́kọ́ gún yẹn lọ́lọ́ toró lé tẹ bá lọ lọ́lọ́ ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ bá ti kó sẹ́gbẹ̀ẹ́ kan egbò ọ̀sánpòtú ẹgúnhùn náà torí kò sí egun lọ́dọ̀ kókún náà ẹgúnhùn náà lọ́lọ́ kókún náà ọkùnhùn náà sẹ́gbẹ̀ẹ́ kan egbò àkérédù pọ́n ẹgúnhùn náà kókún náà ẹ̀dá mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ẹ̀dá síbi ìgbésẹ̀ ń gún tẹ́ bá ti gún gbogbo ẹ̀ papọ̀ ọyẹ ìfọsẹ̀kọ tẹ́ bá ti fọsẹ̀kọ ẹ kó sínú kékan ẹni kí ọmọkùnrin kọ́ máa fi wọ́ nǹkan ọkùnrin rẹ̀ kọ́ máa wọ́ sókè ǹgbọ́n bèè lò láàrin ọ̀sẹ̀ kíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ó dúpẹ́ fọlọ́run ọmọ yìí pé ọgbọ́n ọnú ń bẹ lọ́dọ̀ àwọn Yorùbá ọgbọ́n ọnú lélẹ́yìí ti ṣe sáyẹ́ǹsì àwọn bàbá wa tó bí wa ọ̀yá ẹgbà ẹ̀dán wò ẹ pín fún gbogbo àwọn èèyàn gbogbo àwọn tó wà nínú òkè ìṣòro báyìí òkè ìṣòro wọn yóò di pẹ̀tẹ́lẹ̀ torí nǹkan ọmọkùnrin tó kéré jọjú orí lóbìnrin mi fi kọ́kọ́ mi lẹ́ o ẹ má jẹ́ ìyàwó yín ọkọ yín o ọ̀yá ẹ jígìrì ẹ bóde tẹ bá ti rí pọ́mọ yín ó ti dàgbà ní ti ń bàlágà ẹ máa kí sí nǹkan ọmọkùnrin wọn tó bá ti kéré jọjú orí wọn lọ ẹ ṣe sílẹ̀ fún wọn ẹni wọn máa lò kíyàwó wọn kọ́ má dìyàwó àwọn ọ̀rẹ́ wọn ọ̀yá nọ́mbà WhatsApp mi rè +234803298 wọ́tọ̀ bẹ́ẹ̀ tẹ́jú ààrẹ lánàá ìwé àtẹ̀gbò kàṣílùkùmọ̀ ọ̀nà máa dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà gba nọ́mbà orílẹ̀-èdè bẹ̀rẹ̀ +2290154651928 tiwa lọ́wọ́ ó ṣe òkú ní ṣe tọ́ta wa ò ire kàbètì.